lára àwọn tó sọ wọn ní Ahmadiyya gbàgbọ́ pé òjíṣẹ́ Ọlọ́run ni Mirza Ghulam Ahmad alayhi salam eléyìí tó sọ yìí kò kúrò. Ìgbàgbọ́ Ahmadiyya láti àtètè kọ́ṣe nìyẹn títí dìsín tí ó sì ní kó lórí ẹ̀ torí pé òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad àwọn náà sọ fún wa pé Ọlọ́run yóò gbé Mèsáyà dìde ní ọ̀lẹ́ ayé. Ahmadiyya gbà pé Mèsáyà yẹn àdéhùn tó Ọlọ́run ṣe Ọlọ́run ti fulfill yẹ Ọlọ́run ti pé àdéhùn yẹn. Òun náà sì ní Mirza Ghulam Ahmad alayhi salam Ànábì ló sì pé ní òjíṣẹ́ Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀. So ẹni tí Ànábì pé òjíṣẹ́ Ọlọ́run tá a lè mẹ́fà kékeré ṣe òjíṣẹ́ Ọlọ́run. Ghulam Ahmad gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ ṣe gba ìgbà wá mi ìwọ ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú story 251. ó ní bismillahir rahmanir rahim haddathatni walidati anna hadratahu kana yaqulu hadasa fi sigari lamma kuntu jalisan qurba al-bi'ri asna'u samga. Ghulam Ahmad sọ pé òun jókòó ńgbà tó wà ń kékeré ọmọ Ghulam ló ń pìtàn yìí fún wa pé òun wà ń kékeré òun ṣeré òun ṣe àwọn kinní gọ́ọ̀mù kan bóyá èyí tó ń já látara ewé. an ihtajtu li shay'in min al-bayti wa kana shakhsun yara al-aghnama bil qurbi minni. Ghulam sọ pé lòun wá fẹ́ lọ mú nǹkan kan nílé ẹnìkan wá wà nítòsí onítọ̀hún yẹn ń da ẹran fatalabtu minhu an yajliba li dhalika shay'a. Lòun bá sọ fún bàbá tó ń da ẹran yẹn ẹni tó ń da ẹran nítòsí ọ̀dọ̀ òun ó ní kékeré lòun wà o ẹ gbọ́ ọ̀rọ̀ náà dáadáa. Ghulam wà ní kékeré ó wá lẹ́nìkan tó ń da ẹran ó wá sọ fún bàbá àgbàlagbà tó ń da ẹran yẹn bóyá ọmọ kékeré náà ló sì ń da ẹran wallahu a'lam. Ghulam sọ pé òun sọ fún ẹni tó ń da ẹran yẹn pé an yajliba li dhalika shay'a tóun fẹ́ mú lé yẹn kẹ́niyẹn lọ báwọn mú wá. Wọ́n sọ kí ni ìbáṣepọ̀ tó wà láàrin àwọn méjèèjì àti ìbátanpọ̀ wọn wọ́n sọ fún wa. Faqala man sayatani bi ghanami lẹ́ni ẹ bá sọ pé ta ni wàá bá mi mójútó àwọn ẹran mi tí mò ń dàjẹ́ yìí ta ni wàá bá mi mójútó wọn tí n bá lọlé. Qultu lahu Ghulam bá sọ pé idhhab. Ghulam ló ń sọ fún bàbá darandaran yẹn pé fasa akumu bi hirasatiha wa ar'aha màá bẹ́ẹ̀ mójútó. Fara'aytu ghanamahu fi ghiyabihi. Ghulam ní mo bá mójútó àwọn ẹran yẹn mo bá bẹ̀rẹ̀ sí ní bá da àwọn ẹran náà títí tó fi dé. Wa hakadha haqqaqa Allahu ta'ala sunnatal anbiya'i fina aidan. Allahu musta'an. Ẹwà ya ọlọ́kùn ṣàánú àkú rọ̀jú. Ghulam ní ntọ́hun ṣe yẹn bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe ṣẹ mọ́hun lára nìyẹn o. Kí lọ̀rọ̀ Ọlọ́run tó ṣẹ? Ó ní wípé ma ba'atha Allahu nabiyyan illa ra'al ghanam. Ànábì wa sallallahu alayhi wa sallam ó sọ nú ọ̀rọ̀ wípé àwọn òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ránṣẹ́ wọ́n máa ń da ẹran. Àwọn ànábì yẹn ọ̀pọ̀ nù wọn àbíkẹ́ gbogbo wọn darandaran ni wọn. Ní Ghulam sọ pé ẹ̀rí pé òun náà dẹran náà ṣé tíjọ Ahmadiyya bá ń sọ pé Ghulam Ahmad claim prophethood ṣé àwọn àtàn yìí ò jà níyàn nísì. Ó ti clear náà pé ó pèrè lánàbí Ọlọ́run. Ó ní bí èrò Ọlọ́run bá ṣe wá sí mọ̀ṣẹ́ lórí tòun náà nìyẹn. Ọlọ́run fẹ́ tóun sísá fún àwọn ànábì Ọlọ́run ló bá ní kóun náà daran àbí táwa náà bá ti kó àgbò méjì mẹ́ta tá a fẹ́ fi ṣọdún iléyá ládùúgbò àgbò bàbá Salaudeen àti àfa Sherif tọmọ kékeré kan bá kó àgbò jọ tó náà da àwọn àgbò yẹn jẹ kó káàkiri àtàgùn tàn tí wọ́n rà pé kó tó máa bí àwọn àgbò sí fáwọn tọdún bá lọ tó bá padà dọjọ́ ọ̀la tó náà bá claim prophethood àní mọ́nú àwọn àlàmáàtì nubuwwa mi èmi náà daran gbà mo wà kékeré ó da àwọn àgbò léyà apanilẹ́rìn ní Ghulam Ahmad tí èyí ojú àwọn eléré orí ìtàgé àwọn bàbá sàlàyé ìgbà kan lọ Allahul musta'an. Ghulam sọ pé bóun náà ṣe da ẹran nìyẹn ọ̀rọ̀ pé àwọn ànábì Ọlọ́run máa ń da ẹran bó ṣe ṣe máwọn lára nìyẹn. Ọdún mélòó ni ànábì Musa fi da ẹran fún ànábì Shu'aib alayhi salatu wassalam? ó mà tó bí ọdún bíi 10 ẹmọ yàwá ní ẹ̀sìn Islam. Ànábì wa sallallahu alayhi wa sallam gbàtàbù ẹ̀rọ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé wọ́n náà da ẹran? Ó ní bẹ́ẹ̀ ni kuntu ar'aha li ahli makkata ala qararit. Mo máa ń bá àwọn ará Mẹ́kà daran wọ́n sanwó iṣẹ́ fún mi. Ẹ wo ọgbọ́n ẹ̀wẹ́ tí Ghulam Ahmad ló ń titi ẹ̀ ṣé ìjọ Ahmadiyya àbí Ghulam Ahmad ó rò pé àforígbálẹ̀ ni ṣé ó rò pé àgbàdùn rárá ni tó fi wájá sí pé bó ṣe fẹ́ máa gbé wa ní mógùn bó ṣe fẹ́ máa mú wa ní gàn máa pè wá ló mú gọ̀ gbogbo àlùmọ̀ Muhammad sallallahu alaihi wasallam náà lélẹ́yìí ó tan ẹni tó ń da ẹran lọ lé kó lọ bá òun mú nǹkan wá ó wá lóhùn bá mójútó ẹran àmọ́ bí tó dà á lọ bóyá kàn mọ́ padà ní pé ẹ̀yìn ẹran ẹ̀ gbọ́dọ̀ jáde kó nù kó ń bẹ̀ yẹn ó lóhùn ti da ẹran náà nìyẹn ó wá ní ntọ́lọ̀ ń ṣe fáwọn ànábì Ọlọ́run tó ṣíwájú ó ti ṣe bẹ́ẹ̀ fóun náà ntọ́ ṣe fún Ibrahim ó ṣe fóun ntọ́ ṣe fún Musa ó ṣe fóun ntọ́ ṣe fún Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fóun torí náà ńkọ́ ẹnìkan ò tún gbọ́dọ̀ béèrè àmì mi eléyìí náà tó láti fìdí ẹ̀ múlẹ̀ wípé ànábì Ọlọ́run lòun ó ní wa hakadha haqqaqa Allahu ta'ala sunnatal anbiya'i fina aidan. Irú àwọn khurafat tíjọ Ahmadiyya gbàgbọ́ lélẹ́yìí o
ara àwọn mọ̀jísà tí Ghulam Ahmad àtàwọn karamáàtì tó ṣe nínú ìgbésí ayé ẹ̀ nìyẹn tí wọ́n fi tẹ̀lé pé olóòótọ́ ni Ghulam Ahmad. irú àwọn ọ̀rọ̀ wúruwúru wérewèrè tí tẹnu ẹ̀ jáde òun náà làwọn wọ̀nyí. àfi bí ẹni pàlú umar Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ àwọn ará Qadian tí wọ́n máa gbà fún irú dọ̀dọ̀yọ̀ yìí irú eléyìí kó máa fi ọpọlọ àlè umar Muhammad sallallahu alayhi wa sallam ṣeré. tọ́lọ́run bá ti gbójúṣe ọlọ́run kan dìde lásìkò náà orí ẹ̀ ò lè pé tó kó o lọ ásíàrí kó o gba gbogbo sátífíkẹ́ẹ̀tì tó ń gbà ń bẹ̀ láyé wàá padà wàá tó sẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ní pé mo dé làbáyé kò sí bí mo ṣe rẹ́ tó tọ́lọ́run bá ti gbójúṣe kan dìde lásìkò yẹn orí ẹ̀ ò lè pé tó tiẹ̀ àfi kó o rẹ́ra ẹ̀ náà láti lẹ́ẹ̀. وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين